Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV wòsùwòbí. A kú dédé àsìkò yìí gbogbo etí tí ń gbọ́ mi nílé lóko Ọ̀dẹ̀dùnbí. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua. A kí ọ̀gá wa níyìn ọ̀mọ̀wé Honorable Ekuti àti gbogbo ohun tó ń bẹ nílé agodo níyìn pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba alárọ̀àbí, ọba tó kẹ́, ọba tó gẹ̀, ọba tó ti wà káyé tó wà, ọba tó ń bẹ nígbàtáyé ń bẹ, ọba tó ti máa bẹ tó ti máa wà nígbàtáyé kò lè sí mọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gáàgó jùlọ. Pàápàá jùlọ a tún dúpẹ́ náà pé tó tún máa rí Easter náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ìtúnu àwẹ̀ tó ń bọ̀ náà lágbára Ọlọ́run wọn lè ṣe lẹ́yìn oníkálukú wa yóò bá láyé rere. Tó ní ọ̀sẹ̀ tó kọjá lọ ohun tá a gbéyàwó ni ìkan nínú àwọn kọ̀mẹ́díà yìí tí a mọ̀ sí late Dẹjọ́ Túfúlù gẹ́gẹ́ bí ohun tá a gbéyàwó nínú rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Àmọ́ ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ètò ìmọ̀lóláyé ohun tá a fẹ́ gbéyàwó ní lọ́jọ́ tòní ó dá lórí ìkan nínú àwọn artist náà ní ó dá lé lórí ìtí a mọ̀ sí Madam Kẹ́mi Afọlábí nípa ẹ̀tẹ̀. Tí a bá wò dáadáa ní àkọ́kọ́ ní first day ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba alárọ̀àbí, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú gbogbo nínú gbogbo tó sì lè ṣe gbogbo nínú ohun gbogbo lórí earth ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí awuyewuye tí ń gbé pé àwọn dọ́tọ̀ fún ní 5 years lẹ́yìn 5 years ó máa fẹ́ lẹ́nu Ọlọ́run ọba nìkan alárọ̀àbí òun ló ní dédé lọ́wọ́, bẹ́ẹ̀ ni òun ló dédé lọ́wọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ àti ìgbàgbọ́ Yorùbá wípé ewé kan lè jábọ́ lára igi kó má sí àṣẹ Elédùmarè ní ibẹ̀. Gẹ́gẹ́ bí nọ́mbà tí máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ táyé máa ń pa ṣé gbogbo ẹ̀ náà ni nọ́mbà náà máa ń sọ nípa ẹ̀ náà ni yes, nothing exists without number. Tí a bá wo dáadáa gẹ́gẹ́ bí net gẹ́gẹ́ bí ó ṣe gbé date of birth ìránṣẹ́ jáde wípé wọ́n bí ìránṣẹ́ ní April 28, 1978. April 28, 1978. Gẹ́gẹ́ bí net ṣe gbé date ìránṣẹ́ yìí according to net ó wà nínú ìrìnàjò ìránṣẹ́ yìí pé tó bá yẹ pé lóòótọ́ àti lódodo ní date yẹn correct ní tí kì í ṣe official date tó yẹ pé real date ni ó wà nínú ìrìnàjò ìránṣẹ́ yìí wípé tí ìránṣẹ́ bá máa wọ age of 40 years that was 2018 ìránṣẹ́ yóò lálàá kan. Àlá yìí negative ni, àlá tí ò dáa ni, ó ṣeéṣe kó rántí ó sì ṣeéṣe kó má rántí. Ó lè lálàá yìí ní age of 40 years or close to 40 years ó lè lálàá yìí torí ó lè late ó dẹ̀ tún lè ṣe kí ni ó tún lè fast but tí wọ́n pín lóòótọ́ ní date of birth bó ṣe rí gan náà nù ó wà ní àjọ pé at the age of 40 years ó máa lálàá kan. Àlá yìí ó máa bí ìgè àti àdùbí fún nínú ìrìnàjò ìgbésí ayé rẹ̀. Ó lè má jẹ́ sickness kó jẹ́ pé àwọn other things tó jẹ́ pé nǹkan mìíràn ni ló máa face but ó máa face challenges nínú ọdún yẹn then àbí kúlẹ̀kúlẹ̀ challenges ẹ̀dẹ̀ ni a ti máa fabrate mọ́ lọ́wọ́ ní èyí ẹ̀tọ́ láti máa fabrate mọ́ ní ọwọ́. Àmọ́ gẹ́gẹ́ bí ó ti wà tẹ̀lémi lè fọ́ sí sickness, tẹ̀lémi lè fọ́ sí accident, tẹ̀lémi lè fọ́ sí ó lè result sí any incident tó lè involve government ní inú ẹ̀ tó máa di ọ̀rọ̀ police case. Kò sí tí kò lè ṣẹlẹ̀ for that period torí pé nítorí pé oníkálukú wa ló máa ní òru àṣedédé ara rẹ̀
ṣe ní àwọn yí ẹ̀kọ́ kan tó pé wà specific nínú ìrìnàjò oníkálukú adé wípé èmi retribution ni punishment thereafter ni àwọn torí pé ìrìnàjò kó ń bọ̀ tá ti ń rìn bọ̀ ká tó délé ayé ìrìnàjò tó ní ìmọ̀lájú láyé kò sẹ́ tó lè tọ́ka sí báyìí ló ń ṣe rìn nígbà náà bọ́ dútó ìmọ̀ tí èmi fi bá yín sọ̀rọ̀ lórí date of birth wa ó máa point out pé ní ọdún báyìí ó máa face ìyà báyìí ní ọdún báyìí ó máa ní opportunity ìgbà báyìí gẹ́gẹ́ bí Tọ́pẹ́ Àlàbí gẹ́gẹ́ bó ti kọrin ó sì wà nínú gbàgbọ́ ẹ̀ pé ohunkóhun tí ẹ̀dẹ̀ bá dìgbà lọ́wọ́ Olúwa àti fífún ní àti ọ̀run wa ni kì í ṣe pé ìgbà tó yẹ̀dẹ̀ láyé láṣẹ ṣiṣẹ́ rẹ̀ kọ́nà tó fífún wa ó ti wà program iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ náà ni àti fífún ni láti ọ̀run wa ni gẹ́gẹ́ bí ohun tí mo ń bá bọ̀ Ọlọ́run ló ní dédé ní ọwọ́ ẹ̀dá kan gbìyànjú ni àǹdẹ tí abẹ́rẹ́ ti wò dáadáa tó bá jẹ́ pé àwọn Nigerian doctor ló fún ìyá ẹ̀ ní rìpọ́ọ̀tù ni gẹ́gẹ́ bí Kẹ́mi Afọlábí yẹ́bóye sọ wọ́n fún ní 5 years lókè pẹ̀ tó bá yẹ pé bí Nigerian doctor ló fún ní rìpọ́ọ̀tù yìí ni èmi sọ fún pé kò sí ọ̀rọ̀ ní ibẹ̀ àmọ́ tó bá jẹ́ pé àwọn òyìnbó aláwọ̀ funfun ló fún ìránṣẹ́ yìí ní doctor report ni ọ̀rọ̀ wà ń bẹ̀ ìdí tí ọ̀rọ̀ fi wà ń bẹ̀ ni wípé àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n ní machine tó jẹ́ pé wọ́n fi máa ń read ìwọ̀nba tó kù kí èèyàn fi mí lókè èpè wọ́n ní machine tó fi máa ń read dẹ̀ dáadáa nítorí pé due to scientists ibi tí wọ́n gba research wọn dé ó pọ̀ jọjọ bẹ́ẹ̀ ni tó pé a ò ní àwọn equipment táwọn ní àwọn ò tí ì ní ìta ní kò wọ́ọ̀tì nǹkan tí a fi ń lò wọ́n fún but ohun tí mo fáwọn bẹ́ẹ̀ ni pé tó pé àwọn ni ló fún ìránṣẹ́ ní report ni ó ṣiṣẹ́ kó rí bẹ́ẹ̀ nítorí pé èmi náà ti rí àwọn nǹkan tó pé wọ́n fún ní report bẹ̀ tó pé bí i days or some months tí wọ́n fún wọn some days or some months tí wọ́n fún wọn tó pé gbà tó dẹ̀ ń tó táàmì yẹn gẹ́gẹ́ tó fún ẹ náà wọ́n dẹ̀ fi àìsílẹ̀ náà ní lóòótọ́ tí kò sí àròbìjì kankan ní inú rẹ̀ níbi tí àwọn ìgbó aláwọ̀ fún níbi tí wọ́n gbòde tí o bá pọ̀rọ̀ èjì ẹ̀ ó ní mẹ́ṣìn tó máa fi tẹ̀sí eyín ẹ̀ wò tó bá ti fi mẹ́ṣìn tẹ̀sí eyín ẹ̀ wò báyìí mẹ́ṣìn ẹ̀ ó máa calculate èyí ọjọ́ tó ti lò lókè pẹ̀ from there á gbé èjì jáde pé èjì báyìí ni wọ́n bí ẹ̀ ìyá báyìí ni wọ́n bí ẹ̀ á gbé jáde ìgbẹ́ ni ìmọ̀ scientist ni ìmọ̀ ni kódà kéèyàn ti kú gan ní over 20 years ago tí wọ́n bá kó egungun ẹ̀jọ́ tí wọ́n rí eyín ẹ̀ tí wọ́n fi mẹ́ṣìn wọn tí wọ́n fi test ẹ̀ á sọ iye ọjọ́ tó ti kú iye ọdún tó ti fi ayé sílẹ̀ mẹ́ṣìn yẹn á gbé result jáde pé ẹni yìí over 25 years ago ló ti ṣe kíni ló ti fi ayé sílẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé àwọn òyìnbó wọ́n ti lọ gan so èrèdí mi sọ pé tó wáyé pé àwọn òyìnbó ló fún ní doctor report yìí ó ṣeéṣe kí ó rí bẹ́ẹ̀ but ọlọ́run ló ní déédéé ní wọn gẹ́gẹ́ bí mo ti ń tẹnu tó pé eré ìkọ̀lù jábọ́ lára igi kó má sí àṣẹ ilé ìdìbò yẹn ní ibẹ̀ èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí àwọn doctor tí wọ́n máa ń diagnose system yẹn tó pé wọ́n máa ń gbé machine kìíní gbà kan tó pé ní time yẹn bíi 2011 12 13 ó wọ́pọ̀ gbọ́dí nígbà yẹn mo ṣe alábàápàdé kan nínú wọn tó ní pé òun fẹ́ kí wọ́n ṣe diagnosis mo ní mi nídìí ó ní ọ̀gá ẹ má wọ́rí ẹ ṣe ẹ kọ́ fi mọ bí ibi tí status ẹ ti dé nǹkan bẹ́ẹ̀ ni ló bá ṣe fún mi bó ṣe bí tó bá ní pé ó ṣàfihàn sí mi ní abíyá ó wá ní pé ó wá ní kí n máa wo laptop táwọn adé ẹ̀ stream ó ní wọ́n ní pé kí n máa wo bí ìṣàǹsọ gbogbo oríṣiríṣi liver yín báyìí lórí báyìí ní stage ẹ wà kíndìn yín báyìí ní stage ẹ wà àti yín ó ṣàkàgbẹ̀ sí ilẹ̀
ó bá ní pé máa ra òògùn tí a ṣì kan tó bá ti ra òògùn yẹn ó máa sọ̀mẹ́ntì gbogbo nǹkan yẹn ó máa regulate pé àmọ́ mi lè ju 3 months lọ lókè pẹ̀ kí tó fàyè sílẹ̀ mo ní so báńkì ṣe mo ní bèrè mo ní tẹ̀lé bèrè bí ní kó bá ń get bottled water kan bí bá ń get báyìí wọ́n bá mi ṣì bá dà gàgàgàgàgàgà mo tà tó lẹ́kọ̀ọ́ bá sọ kẹ̀ sílẹ̀ bá ní pé mi náà láti sọ pé gbogbo nǹkan tí mo gbọ́ ẹ pé mo ti mọ̀ mi sí pé ó máa lọ sí ìdájẹ́ system pé máa flush out bá dìde bá ti tẹ̀ mi lọ pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ti bẹ láyà rẹ̀ nígbà tó máa pé 15 days gẹ́gẹ́ ọjọ́ tí ìránṣẹ́ ń sọ̀rọ̀ fún mi gẹ́gẹ́ ọjọ́ dọ́tọ̀ ń sọ̀rọ̀ fún mi ọjọ́ yẹn gangan ni ìránṣẹ́ ìfàyè sílẹ̀ ọjọ́ yẹn gangan ni wọ́n sín bí wọ́n yẹn gangan ló fàyè sílẹ̀ tí wọ́n sín wọ́n gbà kí ni wọ́n á dé kí ni ó ṣẹlẹ̀ sí wọ́n ní last week ló sì kí o dùkú sí kẹ̀kẹ́ kò ju a week lọ ó ti palẹ̀ ẹ̀ mọ́ bá ní pé Ọlọ́run máa tóbi lọ́ba ọ̀ ẹ̀rẹ̀ tó dọ́ṣù tí kò di tọ́jọ́ àbíkọ́ ni kò ṣàrán fún gbogbo èmi tó ń dájọ́ kú fún ní 2013 èmi náà mo ṣe wà èmi náà mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ghost mi kọ́ ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi gangan náà mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ bákan náà mo tún ní àwọn example tó tún mú wá náà second mother in law mi náà òun náà fẹ́ sick ó ti lò tó a month plus ní ilé wọn nípa ó ní short of blood pé bí a tó gbé hospital wọn lè tìlú nǹkan tó ṣe sí short of blood àti tó gbé hospital wọn nípa wọn ní kó sáré lọ sí test kan pé ó máa gba blood wọn ra blood pé 3 pints ló máa gbà wọn ra gbogbo tó ní wọn nídìí wọn ra jẹ́ kó dẹ̀ start láti fún ní blood ọba tó ní pé ó ti kú test pé máa sáré ṣe wọn pé wọn sọ ẹ fún wọn tẹ̀tẹ̀lẹ̀ báyìí tó bá ti lè ṣe test báyìí wọn ní fún blood ẹni yẹn bá pè mí ẹ ló gbọ́dọ̀ bá lọ ní wọ́n tó sọ ọ́ gbọ́dọ̀ ẹni ṣọ́ọ̀ṣì ẹni lọ bá wọn ẹni lọ́kọ́ lọ bá wọn ẹ lọ ṣe nígbà tó ṣe tán dọ́tọ̀ bá wọ́n nípa pé kọ́ máa rí fáwọn lọ sí lùtù bí ìtàn náà máa ṣe sọ pé ẹ bá ń kọ́ máa rí fáwọn tó yẹ wọn lọ sí lùtù ẹ̀tẹ̀ kọ́ fún ní blood ara ìkó máa lọ gbèsè ẹ̀tẹ̀ kọ́ fún ní àwọn yẹn náà kí ẹ̀tẹ̀ kúrò ní ibẹ̀ náà kọ́ tó máa rí fáwọn lọ sí lùtù ká má fọ̀rọ̀ gùn after 3 days dọ́tọ̀ bá kọ lẹ́tà tó máa fèrè fáwọn lọ sí lùtù wọn kọ ọgbìnlẹ̀ ní ọwọ́ bá gbìnlẹ̀ lọ́wọ́ báyìí èmi ló kọ́ pè bá ní kí ló wà ní lẹ́tà bá go to ẹ̀ wọ́n ní kò sọ̀rọ̀ níbẹ̀ wọ́n ní kí ló dé mo ní pé ìgbà tẹ́kọ̀ lọ ṣe first test ó ní ó fún good result second test ó fún good result this third one mo ní mo dẹ̀bi lọ́yìn pé time ò lè ṣe third one yìí ẹ̀sọ́ time fún mi mo ní pé time tó ṣe third one yìí pé ó ti wà ní time out ní tó túmọ̀ sí pé whether wọ́n okay torí pé bí ìdìgàn sọ ń pa rẹ̀ ó ní pé ibi ní gbogbo kẹ́yìn kó máa ra ìgbà padà pé bó ṣe wà ní time tí ẹ ṣe nǹkan yẹn sí pé whether wọ́n okay so all the time tí whether bá ti wà okay ohunkóhun tí ẹ̀dá bá ṣe ní period yẹn pẹ̀lú ògo Ọlọ́run kò ní rí kẹ́ni má retí good result bí ìsọ nìyẹn mo sọ with confidence pẹ̀lú ìgboyà pé kẹ́ni má retí good result so nípa dé yìí test tẹ́ ṣe yìí ó ti fọ́ sínú void moon nípa dé yìí ẹ lè rí good result yìí kò jẹ́ ní lọ́dọ̀ ti tèmi o wọ́n ní kí wọ́n ní the best solution sí wọ́n ní tí ẹgbẹ́ máa gbé àti ẹwẹ́ ẹ páàkì ìyá máa gbé ìyá lọ sílé àwọn òkúta kó fún yín ẹlẹ́ máa lò fún ẹ̀dẹ́ lọ́ máa gbàdúrà kẹlẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ṣe gbogbo pẹ̀lú ìgbọ́ Ọlọ́run ìyẹ́ ṣì wà láìfo ó ṣì mú wọn gbé ìyá lọ sí lùtù gbò tó wọ́n jẹ́ pé time tó lọ ṣe test yẹn tó bá jẹ́ pé ó bọ́ sínú void of moon ni èmi kò máa sọ pé kíákíá alele ẹ má jẹ́ kẹsẹ̀ kó balẹ̀ ẹ má lọ sí lùtù báyìí sọ yẹn ẹ má gbélé má gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ tó ìyá ò bá lè rìn gbé kọ́ pé gbé kọ́ fi ambulance gbé ìyá ni kọ́ tètè fi gbé ìyá kó máa lọ sí lùtù gẹ́gẹ́ bí wọ́n sọ yẹn bọ̀ nígbà tí gẹ́gẹ́ bí ìmọ̀ tí mo ní ó fi ní ọkàn balẹ̀ bí mo ti rò báyìí mo ní ẹgbẹ́ ó dilé kò sọ̀rọ̀ lórí resort yìí nítorí pé time tẹ̀sí pé kò ló fún ní good result so kò sọ̀rọ̀ ń bẹ̀ bákan náà mo ti tún fi gba ẹ̀mí àwọn ọ̀la màá sáré sọ̀kan tó pé àsìkò gbàmáyè màá sáré sọ̀kan ẹni yìí láti orí ló ti ń pọ̀ jù ó yàn gbòǹbì ló ti ń pọ̀ jù lórí orí náà lọ́pọ̀ ní pé ẹni ń pọ̀ jù pé and throughout orí ẹ̀dẹ̀ nìyí wọ like 11 a.m. ní àárọ̀
gbogbo ẹ̀ ó sì wà time out ni ó sì block ni weather block ni ìgbà tí lè máa tó kọ bí passport wọ́n ti rọ̀ṣẹ̀ lọ sí near hospital ní ọ̀dọ̀ ìgbà tí lè mọ́ wọ́n pè mí kí n máa bọ́ kí n jọ kí wọ́n á sì sáwọn wọ́n tó bá lè ṣe fún wọn pé ó kàn sọ wọn ó kàn dẹ̀ tí ń sọ wọn ni kò mọ kó tó ṣe mọ́ wọ́n ṣe àtọ́jú ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe test upon test wọ́n ṣe test upon test kéèmí tó dé ìgbà tí wọ́n rí pé wọ́n gbé táàmù àtúnyẹn ó ti padà gbogbo everything weather ti wà okay ìbíṣẹ́ tó kúrò nílé ní ìgbà bẹ̀rẹ̀ bí débẹ̀ báyìí mo ní pé ìgbà tó máa gbẹ́ni débi pé run time lọ gbẹ́ni débi o mo máa ń pe àwọn tó jẹ́ bí sister máa pọ̀ sẹ́yìn mo ń ṣe fẹ́ gbọ́ ọ̀nà máa gbọ́ mo tó máa pe ẹni ẹ̀mí sister yín lò ẹ̀dí fẹ́ kó kú for now mo ní ẹ̀rífà lọ sí other hospital pé treatment ẹ̀ ó máa respond bẹ́ẹ̀ níbí yìí mo parọ́ fún yín tí wọ́n yìí bá lè di ìrọ̀lẹ́ mọ́ bí ìmọ̀ yín lọ́wọ́ ẹ gbàgbé ẹ sọ lófin débi ẹ máa gbé lọ láti ní ẹ máa gbókò ẹ̀kọ́ bí ní wọ́n dẹ̀ mọ̀ pé bí sọ yẹn bó ṣe bá rí náà nìyẹn náà tòun tó wọ́n ti rí so many things ní ọ̀hún bẹ́ẹ̀ yẹn tó ti ń rí bẹ́ẹ̀ so bí wẹ́n kò sọ pé nítorí ó try gan ó ti náwó ti ṣe kí n kò ó try gan mo ní ẹbí pé èlò ló ná ẹ tún fi ṣéǹjì lé lórí owó yẹn kẹ́ sanwó ẹ̀ fún ẹ̀rífàì sísá yẹn kò ń bí lọ sí any other hospital pẹ̀lú gbọ́lọ́run bó ṣe nífà woman yẹn kó mẹ́ báyìí pẹ̀lú báyìí tó gbé dé another hospital kó mọ̀ gbàtọ́ gbọ́n kó bẹ̀ kó mọ̀ gbàtọ́ gbé dé other hospital bẹ́ẹ̀ ṣe débẹ̀ báyìí drip nǹkan lọ́kọ̀ fún ọ̀tẹ̀ fún anything mọ́ wọ́n kọ́ sẹ́yìn drip fún ni nígbà tó fi máa fi di ní òtún màlájú báyìí ó ń bèrè pé ibùdó ń wà ní bí àrẹ̀bẹ̀sì ṣe ń yá nìyẹn pẹ̀lú àwọn dọ́ọ̀sì tó fi pé kó ló máa lò bí ṣe gbádùn nìyẹn nínú ìrìnàjò ìmọ̀ tí èmi fi ń bá yín sọ̀rọ̀ àwa fi ń tú àwọn èèyàn lẹ́nu kì í pé wọ́n fi ń dé ènìyàn yálà ẹni tó wà nínú ìṣòro irú bí Kẹ́mi Afọlábí gẹ́bí ó ṣe wà ní critical stage for now èmi àárọ̀ ìránṣẹ́ yẹn pé kí náà ṣe kó fi ọkàn ẹ̀ balẹ̀ kó máa jẹun tó hùn lásìkò ìgbà tí ó hùn kó máa ṣe fàájì kó máa ṣe ohun tó hùn kó tẹ̀mí ara ẹ̀ lọ́rùn kó tọkàn ara ẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni kó tọkàn ara ẹ̀ lọ́rùn kó dẹ̀ máa gbádà nítorí pé nígbà míì àwọn sì tó máa ń ṣẹlẹ̀ yìí nígbà míì gẹ́gẹ́ bí ìmọ̀ tí èmi mọ̀ àìmọye area tí ikú lè gbà wá fún ẹ̀dá láti pàṣẹ ìyàwó ikú lè wọlé fún ọkọ láti pàṣẹ ọkọ ikú lè wọlé fún ìyàwó láti pàṣẹ ọmọ ikú lè wọlé fún bàbá kò síbi tí ikú lè gbà tó Jésù nínú fẹ́ràn ẹ̀ sọ ó ní pé láàrin yín ni ọ̀tá wà pé láàrin yín náà ni ikú àti ìyè wà ní tó túmọ̀ sí pé kọ́nà kó ṣàánú fún wa ni ikú ń bẹ ní lókolóńgẹ́ lógọ́gbọ́n fún ẹ gan ewu ni so àfi kí ọ̀nà kó ṣe kí ni kọ́nà kó ṣe àánú fún oníkálukú ni oore ọ̀fẹ́ lárí gbà èmi tí mo bẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí oore ọ̀fẹ́ ni mo rí gbà tó gbé tó yẹ pé mo oore ọ̀fẹ́ gbà ni láti kékeré píṣín ni máa ti padà síbi tí mo ti ń bọ̀ but mo oore ọ̀fẹ́ gbà àìmọye nǹkan bí tó tún wá ṣe tó pé mo oore ọ̀fẹ́ gbà títí di 2030 tí mo sọ pé dọ́tọ̀ kan sọ pé kí lọ máa ṣe tó wà wípé by 3 months pé máa fi ayé lẹ̀ mo ti rí oore ọ̀fẹ́ náà mo ti rí gbà ní ibẹ̀ kò dẹ̀ sẹ́ni tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ nínú ohun gbogbo tí à ń encounter nínú ayé yìí either good or bad nínú ayé yìí so nípàdé yìí mo rọ ìránṣẹ́ yìí Madam Kẹ́mi Afọlábí pé kó fi ọkàn balẹ̀ kó nígbàgbọ́ sí Ọlọ́run alààyè ọba tó lè pa tó lè jí kò sí ọba kan tó ga ju Ọlọ́run lọ lórílẹ̀‐èdè ní àgbáyé kò sí ọba kan tó ga jù lọ nítorí pé ìránṣẹ́ yìí ìkan nínú àwọn mọ́lẹ̀ lọ́nà fi ṣe fún ìdílé rẹ̀ ìkan nínú àwọn tí Ọlọ́run máa ń fi àánú fún nínú ìdílé òun ni àánú ìránṣẹ́ wá sínú ìdílé ẹni láti wá ṣàánú fún ìdílé rẹ̀ ni so kí ló ń ṣe kó a fi ọkàn balẹ̀ kò sí gòsàrùn kí Ọlọ́run bá lọ́jọ́ ni ó ti gba gbogbogbò nínú ayé ìránṣẹ́ yìí àti nínú gbogbo ayé ẹ̀yìn tí ẹ̀ ń wò mí náà ní agbára Ọlọ́run
wọn ò lè kún wá bí ẹran ní agbára ọlọ́run ọ̀gá àgbò jùlọ kí ìyànṣẹ́ kó fi ọkàn balẹ̀. ọ̀rọ̀ mi kò lójú báyìí lọ fún ìrìnàjò program tọ́jọ́ ti tòní. ìtókù àtúmọ̀ṣe kínní àtúmọ̀ tẹ̀síwájú ní àwọn ọ̀rọ̀kọ̀rọ̀kọ̀ ẹ̀mí tí àtúmọ̀ máa sí orí ètò ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tó ń máa fi ṣe àlọ́. Joseph ó ti sọ ayédèrò fún àwọn adult age nípa pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ ní ìmọ̀ sí nípa ẹ̀kọ́ ìjìnlẹ̀ yìí tá a mọ̀ sí Western education the exceptional Joseph Adult School and Music ó wà lẹ̀ fún wa bí a bá yẹ fẹ́ sí ni. kò sí adult age kò sẹ́ni tí kò lè kàwé, kò sẹ́ni tí ìwé ṣe àgbẹ̀ tó túmọ̀ sí pé ojoojúmọ́ dájú kí ni láàmà kọ́ ìmọ̀ sí nípa ìdí kan tàbí ìdí kejì. so nípàdé gbogbo àtàbá fẹ́ ẹ pè mí sórí aago mi láti lè lọ máa líkì sí ọ́fíìsì line wọn láti lè bá wọn sọ̀rọ̀. bákan náà ni The Perfect Home Limited àwọn wọ́n ń talé wọ́n ra lé wọ́n ra ilẹ̀ wọ́n sì bá yàn ta ilẹ̀. kò sóhun tá a fẹ́ nípa ìrìnàjò property tí a bá ti dé iwájú wọn wọ́n bá yànnà náà yálà wà lókè òkun ni ó fẹ́ kọ́lé sí Nàìjíríà ni wọ́n bẹ mójútó ilẹ̀ tí ó rà wọ́n dẹ̀ bẹ develop ẹ̀ gẹ́gẹ́ bí o ti ń fẹ́. so wọ́n ní headquarters wà ní Lekki Ajah. bákan náà ni wọ́n ní branch sí Ogun State sí Jọjú. bákan náà wọ́n dẹ̀ tún ní branch sí UK. tí ẹ bá ti pe nọ́mbà mi ìmálèkì mọ́ line office wọn láti lè bá wọn sọ̀gbọ́tò àti bí ó ti yẹ ẹ fi ọkàn yín balẹ̀. tọ́ orúkọ mi kò yí padà èmi náà sì ni olólùfẹ́ yín, ọmọ yín, àbúrò yín, ènìyàn yín, ọ̀jọ̀gbọ́n Bitayo Joshua láti máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.